kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá akéwì ló fẹta Ọlọ́run káàkiri àgbàlá ipá sápò tẹ wíwò ní fọ èyí tẹ wíwò ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni mo rí, ẹ dákun kí a tó bẹ̀rẹ̀ fídíò náà ẹ já sáré gbọ́ orin yìí. Orin tẹ gbọ́ tán yẹn ó ní ọmọkùnrin tán kọrin tán pè ní èrè àṣàlátù, wọ́n pè sí ṣọ́ọ̀ṣì wọ́n sì fún lórúkọ iṣẹ́ rẹ̀ ó sì lọ kọrin fún wọn. Ọmọkùnrin orin mùsùlùmí ló ń kọ, ṣùgbọ́n tí ó wà tó yà mí lẹ́nu ni pé nígbà tí ọmọkùnrin tó lọ kọrin ní church, torí gẹ́gẹ́ bá mùsùlùmí tí wọ́n sọ ipa ti church àti mosque ẹ̀sìn ìpè kan náà làwọn, nígbà torí pé àwọn mùsùlùmí àwọn làwọn ní Jesus, ipò ní ànábì Ìsá, wípé even gan tí wọ́n bá dákọ Jesus mùsùlùmí ó ṣe alayhi salatu wa salam, wípé mùsùlùmí wọ́n fẹ́ tí káwé wọ́n mọ̀ pé àwọn láìkì Jesus gan ju Christian lọ. So tí mùsùlùmí wá sọ̀rọ̀ tán fẹ́ bá ẹlẹ́bọ jà tán fẹ́ bá àtàwọn àjẹ́ ẹlẹ́bọ jà àwọn ẹlẹ́bọ rẹ̀ ń báyìí wọ́n mọ̀ ní jẹ́ ká wá pé àwọn àti Kìrìsìtẹ́nì pé ẹ̀sìn àwọn ìkan náà ni, wípé ó mọ́, wípé díẹ̀ Ọlọ́run kan náà làwọn sìn. Ó kè é sìn èrè àṣàlátù wa gba owó ó lọ play fáwọn church, nígbà tó wọ́n play fún àwọn church àwọn mùsùlùmí bí owó tó ṣe jáde nu. Òpònú ọmọ Àlàgúsí tó ní káyọ̀ jáde sólólù ọlọ́run tó jáde sí fídíò yìí àti ọmọ olórí burúkú kan kùtù bí àbíkí ló kọ rẹ̀ ní wọ́n á jáde ní wọ́n á jẹ́ kí ó mọ̀ pé bó ṣe lọ ṣọ́ọ̀ṣì un kò tún bá òfin Islam mu. Ṣùgbọ́n tẹ́ bá sọ́dọ̀ àwọn òṣèṣẹ́ ẹ̀rọ àsọ̀rọ̀ ẹ̀rọ sọ́dọ̀ pé àti Christianity and Islam ànábì kan lẹ́sìn wọ́n ní fún nǹkan Kàbá tí àwọn lọ forí balẹ̀ fún Abraham ló bí, Abraham ló kọ́ Kàbá yẹn, Abraham dẹ̀ ni ó ní bàbá tó bí àwọn àti ìran Jésù o àti ìran Mohammed o wọ́n lé Abraham ní bàbá tó bí wọn. So wọ́n jẹ́ kárí Mohammed sọ sórí yẹn débi pé ó jẹ́ kárí pé àti Jesus àtòun tó jẹ́ Mohammed Abraham ní bàbá wọn, ìyẹn ànábì Ibrahim ní bàbá wọn, wípé ara bìkẹ́rẹ́ làwọn ti wá. So wọ́n máa ń jẹ́ kárí pé ẹ̀sìn àwọn ò takura wọn, but ẹ̀sìn yẹn ò takura yín nìsín ẹni wá lọ́nu church lọ kọrin gbogbo yín wá jáde fún. Ṣé but ìjọ tí ẹ bá ti fẹ́ sàbòtí ẹ fẹ́ bẹ́lẹ̀ bọjà ẹ kọ̀kọ́ ẹ kura yín pọ̀ mọ́ Christian. Ìjọ tí a ti wá kẹ̀yìn àti Christian nìkan ẹ wà jáde tẹ́sí Christian ẹ ní jẹ́ kankan náà mọ̀ gbà náà. Ṣé ti yẹ yín tákẹ́rẹ́ ní iṣẹ́ ṣe wọ́n bá sọ̀rọ̀ wọ́n yẹ pé Christian Ọlọ́run kan làwọn ń pè ànábì Ibrahim àwọn jẹun ní wọ́n làwọn ń pè Ibrahim ní wọ́n làwọn ń pè ní Ibrahim, wọ́n ní Christian ń pè ní Abraham, àwọn ń pè Joseph, àwọn ń pè Yusuf, Christian ń pè Joseph, àwọn ń pè kan ní Isaiah, Muslim ń pè ní Isaki, wọ́n làwọn ń pè Musa, àwọn kan ń pè Moses. Ipe so the same wọ́n ní so the same belief làwọn jọ believe. Ẹjọ́ ajẹ́gbà wọ́n ní the same belief, ẹjọ́ ní the same prophet, ẹjọ́ ní the same story, but ẹ wá lè bára yín ṣe. Ó wá di pé ọmọ Muslim wọnú chọ́ọ̀chì ó lọ kọrin gbogbo yín wá jáde fún. Nítorí pé ẹ̀sìn yìí wọ́n fi wá good division wá ni, wọ́n fẹ́ tú ọmọ Yorùbá méjì ká. Christian tó ń ṣe program Yorùbá ni ó pọ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ kó wá kọrin fóun, ẹ̀yin bọ́sọ̀ line gbogbo yín ẹ jáde ẹ̀ ń bú lórí pé lọ kọrin nínú church. Tí wọ́n lè dárúkọ Jésù níjọ́ tí wọ́n fẹ́ sàbòsí níbi táwọn ṣẹ̀ṣẹ̀ bá wà tí wọ́n dárúkọ Jesus ẹ sọ pé alayhi salatu wa salam, wípé kí àtọ́lá aláwù kó wọn bá Jésù, wípé torí pé òjíṣẹ́ yín Jésù náà. Táwọn òtọ́ bá ṣe máa ń claim wípé Jesus òjíṣẹ́ yín ni, tó yẹ kẹ́nìkan ó lè lára yóò lè lọ síbẹ̀ lọ sínú church kó lọ kọrin tó lọ gbọ́wọ́ rẹ̀ kì í sábà ló kọrin o kẹ́ẹ̀ta kò kẹ́ẹ̀ ní ìsara ẹ̀yin mùsùlùmí mọ́. So tẹ́ ẹ bá fẹ́ fìtàn ṣègbè tẹ́ ẹ fẹ́ fi tàn wá oníṣẹ̀ṣe ẹ sọ pé ọmọ ìyá ni yín, pọ̀ níjọ́ tó bá ti wá kẹ́yìn méjì nìkan tó kẹ́yìn àti Christian nìkan ẹ sáré kọ̀ dẹ́ mọ̀ pé ẹ̀yin Christian ẹ sọ ọmọ ìyá wa o torí pọ́sẹ̀sì wà bẹ́lẹ̀ kan láì sọ pé ànábì kan náà lájọ ní o tọ́lá ìjọba ti kó mbẹ́ ẹ̀yin méjì ó tún dọ́ta. Ẹ̀yin méjì wá ní the same ipe prophet yín ipe ní story tó jọra wọn, but ẹ lè bára yín ṣe. Meanwhile ibi tí Muslim tẹ́ mọ̀ pé orí wọn ti dàrú orí ẹ̀kọ́ lórí ẹ̀mí pé tó wọ́n jẹ́ pé Christian kan
ló wá sí àárín ìjọ mùsùlùmí tó lọ ṣerú nǹkan báyìí ẹ bí pé kò sí Christian ẹgbẹ́ rẹ̀ tí ó condemn action yẹn Christian jẹ́ ká ẹ mọ̀ pé ìfẹ́ ni àwọn lè fẹ́ lò Christian jẹ́ ká ẹ mọ̀ pé Ọlọ́run kan là ń sìn báyìí sì ló yàtọ̀ Christian ò ní ever sọ̀rọ̀ jáde fún ara wọn tó bá lọ darapọ̀ mọ́ Christian tó bá darapọ̀ mọ́ Muslim náà dẹ̀ ní ever condemn ara wọn tó wá darapọ̀ ara wọn Christian tó wá darapọ̀ mọ́ àwọn yẹn Muslim náà ní ever condemn ẹ̀ but ara yín kan lọ kọrin church ní ìsìn ẹ̀ ń condemn ẹ̀ ẹ jẹ́ sáré gbọ́ ọmọ òpó ní Lagos kẹtùgbọ́n tó yí lóye ẹja gbọ́ gẹ̀ẹ́sọ̀ nìkan sọ̀rọ̀ àwọn àfáà mẹ́rin mo sì tó sọ̀rọ̀ lórí pé rí àsàlátù ó gba owó ó gbowó sẹ́ rẹ̀ ó sì lọ kọrin nínú chọ́ọ̀chì. ìkan nínú àwọn ògo wa nínú Islam tí wọ́n jẹ́ kọrin tó yẹ pé ògo wa ni wọ́n lópin ìgbà tí ó bá ti ń jókòó mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó bá fi hàn bẹ́ẹ̀ ògo wa ni nínú Islam so tí wọ́n jẹ́ kọrin ni èèyàn kan nínú àwọn sisters wa ni wọ́n send fídíò wọn sí mi ní alẹ́ àná mi ò ní àtàkì yín bẹ́ẹ̀ ni mi ní bú yín ṣùgbọ́n ẹ ṣe mistake gan púpọ̀. ẹ ń bọ ẹ ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ láti fi rẹ̀ ó ní wọ́n sẹ́ndì fídíò èrè àsàlátù sóhun pé lọ́kọ́ nínú ṣọ́ọ̀ṣì Ọlọ́run ò ní àtàkì ẹ̀ òun ò sì ní bú òun ṣùgbọ́n ó ṣe mistake púpọ̀ àkọ́kọ́ náà ṣe bá lè sùn náà nìwọ ìjọ rẹ níjọ Saheed Shittu níjọ àwọn Sàràfà aláàrán mú pé ìjọ yín lẹ́yìn ti máa ń tako ẹ bá ń kọrin ìjọ yín ló sọ fún Paso wípé kò ní rọrùn wọ̀ ìjọ yín bẹ́ẹ̀ sì ni gbogbo ṣe wà ní Kùránì nínú ní Suratul Luqman wípé ẹ tó bá ń kọrin ègbé nífẹ̀ẹ́ tó bá ń kọrin ìjọ tí yín gbòwú rẹ̀ sọpọ́ọ̀tì orin àti wọ́ o àti Sàràfà aláàrán mú pé o àti Arígini o àti Saheed Shittu gbogbo yín bá wọn àti tọ́lẹ̀tì Ayílára ẹ̀yìn alákatakítí ẹ̀yà alẹ́sùn náà ni ìjọ yóò sọpọ́ọ̀tì orin ẹ lé ìwọ̀lẹ̀ èyàn ìgbó ni ṣùgbọ́n tí ó wá ní wọ́n sẹ́ndì orin sí wọ nígbà tí ìjọ rẹ̀ gbọ́ ni nígbà tí sẹ́ndì orin sí ọ kílẹ̀ tó tẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sọ pé ìgbọ́ o ẹ̀yà ẹ̀dìdí tiẹ̀ ìjọ mi ò gbọ́ ni o orin tí wọ́n fẹ́rẹ̀ ti claim pé ìjọ rẹ̀ ò gbọ́ ó wá gbọ́ ó wá fẹ́ fèsì ọmọ àlè ni ọ ẹranko ní Islam ni ọ irú yín ni Paso béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀mọ́ tẹ́ fẹ́ ṣe nígbà tí ìjẹ́ òrùtẹ́lẹ̀ sòrodo tí èbá sọ máa lè tó jẹ́ ni nígbà tó sẹ́ndì orin sí ọ ìwọ gẹ́rù sẹ́ndì kún sẹ́ndì orin pé ó fẹ́ gbọ́ ìjọ rí ògbóni Kùránì ti fi àwọn olórin sí ó ti fi àwọn olórin rí ṣùgbọ́n sí ìgbà tó fẹ́ kílèmù pé máa ìlọ́nu church ó sáré sọ máa ìdí ara àjọ rẹ ó ní èyí ò sọ èmi ò tiẹ̀ gbóni náà ṣùgbọ́n mo ní wọ́n sẹ́ndì ẹ̀ nígbà tí ègbóni tó hàn pé ègbénifẹ́ tó bá ń gbóni àtẹ tó ń kọ́ kí ló ní wọ́n sẹ́ndì orin fún wọ́n wá sẹ́ndì ọ̀sí ọ wà gbẹ́ni ẹlẹ́ni áwọ́ ẹja gbọ́n tó wí. kò sẹ́ni tó kọjá àṣìṣe bọ̀ kéèyàn tún kó àmẹ́ni tó bá ṣe mistake ní tọ́lọ́run fẹ́ nu. a rí wọn ní ibi tí wọ́n ti ń kọrin nílé ìjọsìn àwọn sẹ̀lẹ́ gbogbo ẹ̀mí wọn àwọn òpá wọn promote humanity àwọn promote peace àwọn promote love kò kí ń ṣọ̀nà tí wọ́n fi ń promote humanity love and peace nìyẹn sa ẹ ti kọjá àlà. ṣẹ́rí Islam kò ní a má bá kìrìsìtẹ́nì ṣe kò ní tó bá pè wá lóde àlè lọ tó bá pè wá ní kò mọ àlè lọ tó bá kódà àlè bá kìrìsìtẹ́nì àlè bá wọn ṣe transaction ẹ gbọ́ gbogbo dáadáa tí èèyàn bá ń ṣe láyé àlè bá kìrìsìtẹ́nì ṣé ó ti yé báyẹn ṣùgbọ́n àgbọ̀dọ̀ kọjá àlà débi pé wà lọ lé ìjọsìn wọn máa lọ sí nǹkan tí wọ́n ń sìn. ṣe é gbọ́ ṣe pé orí eléyìí ò pé kí bolẹ̀ tí láwọn ọmọ òpòrùn tẹ́ kó sọ̀rọ̀ láì yìí ná ó lẹ́sìn yìí ò ní kẹ́ ẹ mọ̀ bá wọn ṣe ó lè bá wọn ṣe transaction ó lè bá wọn jẹun ó lè gba nǹkan lọ́wọ́ wọn ẹ lè bá wọn ṣeré pa ẹ lè bá wọn ṣàwàdà kò sí tẹ́ gbọ́dọ̀ bá wọn ṣe ẹ lè bá wọn gbé ṣùgbọ́n ẹ̀sìn yín kò ní ó tún wá ní pé ẹ gbọ́dọ̀ kọjá àlà ẹ gbọ́dọ̀ lọ bá wọn sin tí wọ́n ń sìn táwọn sọ pé sí yín ló mú dìbìṣẹ́ wà nísìn ẹ sọ pé rọ ni kìrìsìtẹ́nì lè bẹ́yìn ṣe bọ́tá ní kẹ́yìn bá wọn ṣe ẹ àmọ́ wàhálà ẹ orin tí èrè àṣà tí wàá ṣe ń bẹ̀ yẹn pẹ̀lú gbogbo tó sọ síwájú pé ẹ lè bá wọn ṣe ẹ lè bá wọn jẹun ẹ lè bá wọn ṣe transaction kódà ẹ lè bá wọn gbé gbogbo tó wá sọ yìí ètí èrè àṣà látù sí mẹ́yẹn tó ń kọrin yẹn èwo ni kò fi èwo ló takọ̀ láfíà tó èrè àṣà látù sí mẹ́yẹn tí wọ́n ṣe ń kọrin tí ń dá wọn lára yá tó ń múnú wọn dùn tó jẹ́ pé wọ́n sanwó rẹ̀ fún sẹ́yìn ló takọ̀ láfíà àbẹ́ tí wọ́n ṣe wá ń ṣe gangan táàkì mọ́ ìpè ní ìsìn wá ní kó mọ́ kó wọn lọ kìkú sọ̀rọ̀ yẹn pé ìjọ àwọn kò lọ́kọ inú ṣọ́ọ̀ṣì èyí ló gbọ́ làfíà dání sẹ́yìn ló gbọ́ làfíà dání kọ́ pé ìjọ àwọn òkọ́ nínú ṣọ́ọ̀ṣì o àwọn gbọ́dọ̀ bá yín ṣe o sẹ́yìn ló gbọ́ làfíà dání
definitely yẹn gan Islam ò fẹ́ kẹ́ ẹ bá wọn ṣe rárá torí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó takò làkàì ni Islam fẹ́ kẹ́ ẹ bá wọn ṣe ó fẹ́ kẹ́ ẹ jọ rò papọ̀ ó fẹ́ kẹ́ ẹ bá wọn jẹun ó fẹ́ kẹ́ ẹ bá wọn ṣe transaction ó wá pé ṣùgbọ́n tí wọ́n ń sìn lẹ́ẹ̀lé bá wọn sìn kí ni wọ́n ń sìn kí ni wọ́n sìn kí lẹ́yìn sìn torí ńgbà tàbí ẹbí ó wà Ànábì jẹ́ kẹ́ mọ̀ pé àwọn òjíṣẹ́ kan ti wá àfún Musa àfún oníjìlá àfún Dáúdà àfún Tàrẹ́tà àfún Musa pé Isa àfún náà Tàrẹ́tà Ànábì jẹ́ ká mọ̀ pé àwọn òjíṣẹ́ kan ti wá táwọn náà dẹ̀ múwe wá according to Quran ara wọn ni Jesus wà tó náà sí múwe wá according to Quran yẹn náà tí wọ́n Ànábì yóò sọ̀rọ̀ wájú náà sọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn bí alágbàkó ni Ànábì jẹ́ ká mọ̀ pé Jesus ń òjíṣẹ́ Allah ni Ànábì jẹ́ ká mọ̀ ní ìsìn báyìí ẹ̀ta Ànábì ti sọ fún tó jẹ́ ká mọ̀ pé ojú ọ̀nà ló wà àyìn tí wọ́n sọ pé ẹ gbúdọ̀ bá wọn ṣe Ànábì jẹ́ ká mọ̀ pé àti gbogbo Muhammad o àti Jesus o ara Abraham ni bàbá àwọn ti wá ẹ̀yin ọmọ Abraham méjì ní ìsìn báyìí ẹ tún wá ń takora yín ó wá ní ẹ gbúdọ̀ bá wọn ṣe tí wọ́n sìn kí ni wọ́n sìn tí yàtọ̀ sí tẹ́yìn sìn ọmọ òpònú ẹlẹ́wọ̀n ẹ̀wọ̀n tí wọ́n ń sọ̀rọ̀ yìí torí ibi tí ìyìn tọ́rọ̀ Mùsùlùmí mọ́ dùn mí ní òòṣà àwọn yìí wọ́n ló ṣà yìí àjáwélé ni wọ́n mọ́ jáwélé ni nígbà tó lè jáwélé ó sì tún já ó sọ yẹ kó tún já torí ẹ̀ ìwọ fúnra rẹ ẹ̀sìn ìgbàgbọ́ tí wọ́n gba alùsùn náà tó gbà kò fààyè gbà kó o fẹ́ ṣènáwó kó o polórin definitely ẹ̀rí àsàlátù ó lè jẹ́ ní wà náírà láyé ẹ̀ tó fi jáde láyé ìran ni o lè fẹ́ ṣènáwó kó o pe ẹ̀rí àsàlátù torí o ti sọ pẹ́sìn ni o fààyè gba orin ẹ̀rí àsàlátù sì ni o ṣe orin ní fi ń jẹun ìwọ tẹ́sí rẹ̀ wà fààyè gba orin táwọn kan tún wá pé ọmọ ìyá rẹ̀ nú ẹ̀sìn tí ẹ pé wò lè fún wà náírà ìwọ tún kọ̀ndẹ́mù ẹ̀ ni ẹni tó lè fún lówó àwọn kan wá fún lówó tó wá kọ̀ndẹ́mù àwọn tó wá kọ̀ndẹ́mù ẹ̀ ipa àwọn kan fún lówó ìwọ tó ní fún lówó wà ní kó wá jókòó tì kí ìṣẹ́jọ́ mọ́ dìná fún yín papọ̀ nítorí tí wà fún ẹ̀ pé Christianity yẹn lọ́dà standing jù yín lọ ni ẹ̀yin ò lọ́pọlọ kankan agídí ayé lẹ wá ṣe bẹ́ẹ̀ sì sagídí kùnù ṣe bí Christian yẹn àwọn ìjọ sẹ̀lẹ̀ yẹn wọ́n rí olórin ẹ̀mí tó jẹ́ Christian ń bẹ wọn ò pé wọ́n á lọ pọ̀ lórí mùsùlùmí èrè àsàlátù wọ́n ní Christian tó kọ́ níbẹ̀ wọn ò pé wọ́n fìfẹ́ hàn sí wọn á pọ̀ lórí mùsùlùmí tó jẹ́ alásàlátù tó yẹ kẹ́yìn ló fìfẹ́ hàn sí wọn padà wípé ẹ̀yin Christian àmọ̀ dúpẹ́ o àmọ̀ lórí o ipẹ́ tiẹ̀ mọ̀ pé ipẹ́ tiẹ̀ lè pè wá ipẹ́ tiẹ̀ lè pè mùsùlùmí sí church tẹ́lẹ̀ tó tọ́ ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà ni ó yẹ kí inú yóò dùn wípé ìjọ Christian pé ìkàlára yín sí church ni bí àwọn Christian tó ń kọrin ẹ̀mí ṣe pọ̀ tó wọn ò pé wọ́n wá pé mùsùlùmí kó wá kọrin fún wọn ìwọ tó wá ń bínú. ṣùgbọ́n ṣé ẹ lọ́pọlọ apò lọ́pọlọ ni Sheikh Labeeb tẹ́jọ lọ sí UK òun náà ti lọ ìjọ Christian tó lọ kọrin rí tí bá dé trip yẹn mi bá pè ẹ̀ tó gbé máìkì síwájú ìjọ Christian tó ń pè tó kọrin tó sọ pé kí tiẹ̀ ló sọ náà tó pé ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrà sán atẹ́gùn fẹ́ ìjìyà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́. orin ó ti tóun Muslim gbé nínú ìjọ àwọn Christian gbẹ́ nígbà yẹn tó náà lọ kọ níbẹ̀ lọ bá ṣe Sheikh Labeeb kó kọ́kọ́ kọ̀ndẹ́mù Islam Sheikh Labeeb kó sáà mọ̀ kọ̀ndẹ́mù Islam èrè àsàlátù. máa lọ pé nǹkan tí wọ́n ń pè Ọlọ́run ní wala ta'tadu ẹ má kọjá àlà o mo ti fún yín ní line ẹ má wá kọjá ẹ̀ line tí mo fún yín ní wípé la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid-din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin line tọ́lọ́run dúró nìyẹn pé ẹ bá wọn Christian ṣe ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe déédéé pẹ̀lú wọn ṣùgbọ́n ẹ má wá kọjá àlà o àlà o ni pé kẹ́ ẹ wá lọ ilé ìjọsìn àwọn Christian kẹ́ ẹ má wá lọ bá wọn sìn tí wọ́n ń sìn wọ́n wá bá ànábì náà bẹ́ẹ̀ ànábì bá wọn Christian ṣe sẹ́yìn tá à ń sọ yìí
ẹni tí ò bá lágbàá yóò ní katakítí ni rárá ẹ̀sìn Islam wá ní limitation ní limit pé ẹ gbọ́dọ̀ kọjá eléyìí limitation yẹn ti setting òun náà ní níbi worship tó bá ti di ìbáàdà kò sí dáadáa tẹ́lẹ̀ ṣe pẹ̀lú kírísítẹ́nì ṣótiyé kò sí dáadáa tẹ́lẹ̀ ṣe kí ni tí kírísítẹ́nì bá ń kú lọ tẹ́ bá rí ẹgbẹ́ ẹ̀ràn lọ́wọ́ bí kírísítẹ́nì bá béèrè lọ́wọ́ yín ẹ fún ṣùgbọ́n àlà náà ni pé ibi tẹ́ ń sìn yà ní báyìí sìn wọ́n wá bá nàbì náà bẹ́ẹ̀ pé kánábì compromise bọ́dà wa tẹ́jẹ́ kọrin tẹ́ ń gbé àsíá Islam dání tẹ́ ní akọrin Islam níwá ká ló lórin ayé ní àbórin ayé lẹ́ sọ pé ẹ̀ ń kọ ni ó ṣeé ṣe ká dákẹ́ lórí ẹ̀. ẹ tán sọ̀kò pa lélẹ̀ ẹ tí wọ́n sọ̀kò pa ni ó dàbí pé tí ń ṣe lórí fídíò ẹ̀ náà ni ẹ tán sọ̀kò pa ni òun náà ló tún káwọn ìbọn wá sọ́dọ̀ olólù kún lọ́mọ síjú fún olólù pé kún lọ́mọ kámẹ́rà olólù àwọn náà náà wọn tó kámẹ́rà olólù wá. Islam ní kẹ́ ẹ bá wọn ṣe ó ní kẹ́ ẹ bá wọn ṣeré ó lè bá wọn dọ̀wẹ̀kẹ́ ṣùgbọ́n wá sọ pé ẹ gbọ́dọ̀ bá wọn ṣe tí wọ́n sìn kí ni tí wọ́n sìn kí lẹ́yìn sìn dájúdájú tó sọ fún wa gẹ́gẹ́ ni pé ẹ̀sìn ẹ̀yin méjì kò jọra yín kírísítẹ́nì lẹ́tún takò yìí kírísítẹ́nì lẹ́tún takò yìí kírísítẹ́nì lẹ́tún takò yìí so definitely kò sí tẹ́gbẹ́ Islam wọ̀ ó fẹ́ lọ jagun ó fẹ́ pa ogun tó wà ń bẹ̀ kó bá ogun wọn jà kóhun lè bá dúró lórí wọn ní iṣẹ́ tí Islam wá ṣe nìyẹn kó pa ogun tó wà nílùú tó wá ti bánu kóhun wá dúró lórí wọn ẹ̀yin wòlé láìtọ́ ẹ̀yin lẹ́bùn sẹ̀sẹ̀ jà olóòlò gbúdọ̀ jáde ìkànnì yín tún lọ bá Christian láti lọ bá wọn ṣàjọyọ̀ ẹ̀yin lẹ̀ tún jáde Islam yóò fẹ́ kẹ́ kò gbà kẹ́ bá wọnú ṣọ́ọ̀ṣì kẹ́ bá wọn sìn kan tí wọ́n sìn ṣé èrè àṣàlá tún lòun lọ sìn jọ́sìn ní abúlé wa lọ kọ́ni fún wọn tó bá wọn sìn jọ́sìn gan ṣé tí ò dáa ni. dájúdájú ẹ̀sìn yín gan ẹ̀sìn kan tó wọ́n wá láti wá tú ìran ká ni tá a bá ń sọ àwọn èèyàn mọ̀ òkú ìpàdé ìbàjẹ́ ó mọ́ láti wá tú ìran ká ni èrè àṣàlá tún kọ́ ni Christian pẹ̀ sínú ṣọ́ọ̀ṣì ẹ̀wọ̀ wá dúró rẹ̀ ìgbòrè kan náà jáde ó pè rẹ̀ ń kú tún bí àbí lóko rẹ̀ òun náà ti sọ̀rọ̀ lọ ẹ̀sìn yóò gbà kẹ́ bá wọn ṣe nígbà tí wọ́n bá mọ̀ pé òun ò lè báyàn ṣe ẹjọ́ ó dó sílẹ̀ ló bá wà àwọn bára wa ṣe mí kẹ́ tó kórìí ibú dé ẹni kẹsẹ̀ yìí ò mọ́lẹ̀ lárúgbá wá kẹ́yìn ò tó dé làwọn ti bára wa ṣe èyí táwọn bá sọ ní wọ́n mú dání ìjọba sì ń gbà wọlé ní sí báyìí tí wọ́n ń domi àlàáfíà rú wọn ò dá sí táwọn ẹ̀mẹ̀sọ̀ bàtà wà dúró sọ́lẹ̀ táwọn jẹ́ kí ayé mọ̀ pé ẹ̀sìn yìí ó mọ̀ ń dẹ̀mí àlàáfíà rú ni ó mọ̀ kọ́yìn ẹ̀gbọ́n sábúrò ó mọ̀ kọ́yìn bàbá sọ́mọ ni àwọn mùsùlùmí wọ́n pariwo ṣe rí ìṣà àlàáfíà wọn láti jọ yìí nígbà táwọn ọmọ oníṣẹ̀ṣẹ̀ ìdé ní ọ̀sán àlàáfíà mọ́ táyì bá ti ń bọ́ sí yòókù àlàáfíà mọ́ wà bọ̀ táwọn bá ti wá sọ̀rọ̀ padà gbà ní ọ̀sán àlàáfíà mọ́ gbogbo àwọn àfáà ńlá yín wọ́n sì rí gbogbo náà tẹ́lọ̀ bí lè ṣe báyìí wọ́n rí pé ó ń ṣe èrè wọn ò mú so sọ́dọ̀ gbogbo bá tó dàlú ìrú tó bá tó bàlú ìjẹ́ kéè wá láti Ìlọrin kó mọ tàfà sínú mọ̀lẹ́ ní Ìbàdàn gbogbo ẹ̀yin ìjọ mùsùlùmí kọ́ ọmọ yìí ò tó wọjà ẹ mú so Sheikh Labeeb ẹ mọ ọmọ yìí so ń dojú tì òun tọ́lẹ́ẹ̀tì Ayílára Sàràfà alára wọn pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ táyé pé tó má ti rí kí ara àwọn tó jẹ́ mùsùlùmí táyé bẹ́ẹ̀ nìkan sí báyìí mo ìgbà yẹn gẹ́gẹ́ wọ́n àṣẹ preach trade tí Islam gbé dání yẹn Islam ìgbà kan preach peace adẹ̀ máa ń sọ lọ́nà láì àwọn ẹ̀mẹ̀sọ̀ àwọn sọ Islam ìgbà kan preach peace ó ti pẹ́ tí mo ti sọ pé Islam ìgbà kan preach peace ṣe peace ni peace kẹ́ mọ́ lè wọnú church kìrìsìtẹ́nì bá kìrìsìtẹ́nì ṣe Mohammed jẹ́ ẹ̀bẹ̀rẹ̀ ẹlẹ́ wọ́n sọ pé Mohammed ló ń gbà fún Jésù ẹ mọ̀ tọ́ra yín ọ̀tọ̀lẹ́bà kìrìsìtẹ́nì ń jà ọ̀tọ̀lẹ́bà ó sẹ́yẹ̀ sí jà tí a sọ pé what Islam àwọn kan náà àwọn kan mọ̀ wọn wá láàrin Muslim yẹn ẹ̀ sọ orí Islam wa peace ni o kò sí peace ń bẹ aláyé ẹ̀sùn tọrọ kò sí peace ń bẹ ẹ̀yin lẹ́ ń lo peace ìwọ fún rẹ ló ní peace ló ń fi peace ara tiẹ̀ tó wà ní àṣà bàbá rẹ ló ń lò láti fi tún Islam ṣe Islam kò sí peace ń bẹ Islam fúnlẹ̀ kò sí peace tí wọ́n abínibí peace tiẹ̀ tí wọ́n bímọ tó kó jọmọ Yorùbá ni wọ́n ń lò láti fi correct Islam ẹ̀sìn táyé pé wọ́n á lò tún correct ẹ̀ sẹ́sìn yẹn lẹ́ẹ̀kú mọ̀ lẹ́ẹ̀kú ògbà láyé ni àbí wọ́n gan lẹ́ẹ̀kú mọ̀ correct ẹ̀sìn yẹn torí pé o ti gbé ẹ̀sìn yẹn lọ ẹ̀sìn yẹn yẹ kó pátì ni mo ní mọ̀kẹ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè Islam yóò padà dohun gbàgbé nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yàn mọ́ládádé Islam á padà fi Islam sì tàpá láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà pẹ̀lú ìfẹ́ oúnjẹ fífò nìfọ́ ìtẹ̀mígbò wò ní di mo kẹ́ ẹ̀ làbọ̀ yìí pọ̀ yìí ṣe.